Orí ẹ̀ka kankan orí ẹyẹ ewé kankan lẹ bàbá wa gbé papọ̀ tí di ọṣẹ aya òṣì àtòpìyàn awébídànù. Ẹgbẹ́ yẹn dà gẹ́gẹ́ bí ìgbà tí yẹn bá ṣe ẹ̀rọ sí nǹkan ṣe ìgbẹ́ bẹ́ẹ̀ yẹn dálẹ́kùn lágídí báyìí lọ sí bí yẹn kọ́kọ́rọ́ ó sì fi sí ó tún lè tì tẹ́ bá yá lọ́kọ̀tẹ́ bá já àti ìwọ rẹ̀ padà ẹni tó lè wọ bẹ̀rẹ̀ ní hàn láti ti ṣe bílẹ̀ ìgbẹ́ bá ti kọ́kọ́rọ́ yìí tẹ̀ sí ẹ̀wọ̀lé. promo ẹ kú dédé àsìkò yìí ní ògbóbi tí ẹ ti ń wò mí ọdún bí ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta torí gbogbo ẹ̀yin èèyàn tí ẹ pè mí ẹ rí i pé ó tó bí ọjọ́ mẹ́ta tá a ti ṣe program tá a ti ṣe last àwọn èèyàn náà wá pè mí àwọn ọmọ bá àṣe program ṣé kò sí ẹ má bínú kì í ṣe ẹbí mi ọ̀nà pọ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn ni wọ́n tún wá rán mi iṣẹ́ mo ti ní mi ò fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ṣùgbọ́n àwọn èèyàn èmi ò mọ nǹkan tó máa ń ṣe àwọn èèyàn tí ọ̀rọ̀ tí ò tètè fi yé àwa èèyàn mi ò mọ reason tọ́rọ̀ tètè fi yé wa ẹ rí i pé a sọ̀rọ̀ nípa promo tá à ń ṣe lọ́wọ́ promo yẹn ni promo tá à ń ṣe lọ́wọ́ òun ni àwọn èèyàn tún wá ń béèrè lọ́wọ́ mi wípé kí ni àwọn nǹkan tó wà nínú promo yìí ẹ̀rẹ̀ mọ́ gbàgbé rí pé mo ti sọ gbogbo nǹkan tó wà nínú promo yìí ẹ kàn bá mi share program yẹn bá mi share ẹ bá mi share program mo fọlọ́ ọba mo fi bẹ̀rẹ̀ mi share program yìí ẹ ká kọ́kọ́ ṣe báyìí ẹ ká kọ́kọ́ kí bàbá wa Suleiman Lawal Egbeji Ogbomoso lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ẹ ká tiẹ̀ kí wọn ká lù wọ́n lógo ẹnu wípé wọ́n ṣe tí wọ́n fi wá àǹfààní yìí tí wọ́n fi kalẹ̀ ẹ tó ronú tó gbé ọpọlọ kalẹ̀ tó dẹ̀ ní ìmọ̀ tó wá mú ewé àtegbò tó fi ń tọ́jú ọmọ aráyé tó fi ń ṣèwòsàn fún àwọn èèyàn akíyín o gbogbo àwọn èèyàn gbogbo ọmọ Nàìjíríà ní pé kákíyín dáadáa àbáwárà ní pé kákí gbogbo ẹ̀yin èèyàn pé àwọn mọ̀ lóore pé àwọn kíyín dáadáa pé àwọn kíyín dáadáa o gbogbo ẹ̀yin tẹ́lọ pé ẹ pé bàbá àbò píkì kọ́ àbò òṣèkínní kan mo sọ fún yín mo ní bàbá bízì mo lè sọ fún yín mo ní tó wá fẹ́ rí bàbá mo sọ fún yín mo ní kó máa lọ sí Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Egbeji Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ wọ́n gbé ẹ dé ọ̀dọ̀ bàbá ló fi àǹfààní ìkalẹ̀ wípé kí gbogbo ọmọ Nàìjíríà ká jẹ àǹfààní yìí nípa àwọn product wa yìí pé ká ṣe promo rẹ̀ à ń ṣe promo ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a sọ pé láti sìn títí wọ January 1 òun la fi máa ṣe promo yìí àdéhùn gbogbo ẹ̀yà tí wọ́n sọ fún yín pé kẹ́lẹ́ ọmọ order fún product ti yín ó náà èrò 2017 1999 àdéhùn sọ fún yín pé oríṣi promo mẹ́ta òun la ń ṣe báàgì mẹ́ta òun ló wà báàgì mélòó mo pè é báàgì mẹ́ta òun ló ṣe kíni òun ló wà ó ní aṣọ fún yàrá àwọn èèyàn tí ń bò ó wìtì àwọn èèyàn tí ń bò ó ìwọ náà bó tiẹ̀ ìwọ náà wọ́n dà fún tiẹ̀ aṣọ anìkan wà ọṣọ olóru mẹ́ta ó wà ń bẹ̀ aṣọ anídíìskì ó wà nínú àwọn míì adẹ̀ ní ìwé ó ṣe kí ni ó wà nínú àwọn kan èyí tó bá wù ẹ́ ń ló máa gbé adẹ̀ sọ pé ọṣẹ olóru mẹ́ta ẹ rí i pé mo play fídíò kan nísìnyí bàbá wọn pé àwọn pè ní awẹ́bídànù àtúpìnyàn ẹ jẹ́ wá fídíò yẹn jáde màá wá fídíò yẹn jáde nísìnyí àbáwá ló sọ bẹ́ẹ̀ pé awẹ́bídànù àtúpìnyàn ọṣẹ yẹn ló ṣe kí ni ọṣẹ yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ màá play rẹ̀ o màá play rẹ̀ fún wa màá play rẹ̀ fún wa. ìwọ rẹ̀ padà ẹni tó lè wọ bẹ ṣẹ̀gbọ́n torí pé àṣọ pé Ọlọ́run ní ọṣẹ yẹn. bàbá sọ pé àwọn ò sọ pé ọṣẹ yẹn wípé Ọlọ́run ni ṣùgbọ́n wọn tí ìdààmú bá ń bá ìwọ tí wàhálà bá ń bá ìwọ tó pé àbí ọwọ́ gẹ́gẹ́ mọ̀ pé ọwọ́ ayé
ó wà lára ẹ̀ ó ní ọṣẹ yẹn ó ló wà fún ọṣẹ yẹn ló wà nínú ìtàpè ní ló wà nínú báàgì promo yẹn ọgbádùn mi ọṣẹ yẹn ló wà mẹsẹ tọṣẹ yẹn ń ṣe ó ní bàbá ó ní wọ́n sọ ìwọ náà wàá gbọ́gbọ́ o. káàkankan orí ẹyẹ ewé kankan lẹ bàbá wa gún papọ̀ tí di ọṣẹ aya òṣì àtúnpìyàn awẹbí. ọṣẹ aya òṣì ọṣẹ àtúnpìyàn sọ gbọ́ bó ṣe sọ o ọṣẹ aya òṣì ọṣẹ àtúnpìyàn. dànù ẹ̀jẹ̀ dà gẹ́gẹ́ bí. awẹ́bí dànù tóun yóò wá wẹ ẹ̀jẹ̀ burúkú tó wà lára ẹ yóò wẹ̀ dànù gbogbo ọwọ́ tó wà lára ẹ yóò ṣe kí ni yóò wẹ̀ dànù ọṣẹ yẹn ni ọṣẹ yẹn ti wá wà nínú àwọn báàgì yẹn ẹ jẹ́ kí n fi pákéjì yìí ẹ jẹ́ kí n fi hàn wá ó ti wà nínú pákéjì yìí jẹ́ fi ọṣẹ yẹn ó ní ọṣẹ yẹn ní tí wọn náà ti rí mẹ́ta ni wàá fi wẹ̀ láago 12 òru wàá fi epo pupa wàá fi para fọ́jọ́ mẹ́ta òru mẹ́ta ni ọṣẹ kan kẹ̀kẹ̀ kan ọṣẹ kan kẹ̀kẹ̀ kan wọn ni wọ́n ń pè ní ọṣẹ olóru mẹ́ta sọ ti rí báyìí wọn ni bàbá wa sọ yẹn ọṣẹ àtúnpìyàn awẹbi dànù àtórí ọmọ tí ò sunwọ̀n ṣe òun ni ọṣẹ yẹn ni kí wá ló ṣe wọn náà product tí wọ́n wà ń bibẹ̀ product gangan là ń tà àtà ọṣẹ yẹn afọṣẹ yẹn ṣe promo wípé oore ìparí ọdún òun la ṣe kí ni òun la fi ṣe oríṣiríṣi àwọn tí ẹ bá ṣe sí nǹkan. oríṣiríṣi àwọn èròjà òun ló ti wà níbi bẹ̀ èmi ò fẹ́ mọ irú àìsàn tó lè máa ṣe ẹ́ ìwọ ra àwọn product wa yìí tó ayé pé ogun ayé òun ló ṣe ẹ́ ọ̀sẹ̀ olóru mẹ́ta ti wà ń bẹ̀ ìwọ náà ọ̀dà fún tiẹ̀ ẹ dákun ẹ bá mi share program bẹ́ẹ̀ sí wọlé ẹ bá mi share program ẹ dákun ẹ bá mi share program yìí ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share program yìí mo fọ Ọlọ́run ọba mo fi bẹ̀ wá ẹ dákun ẹ bá mi share program yìí ẹ bá mi share ẹ bá mi share ẹ máa like ẹ máa like ẹ máa tẹ love fún ẹ máa bá mi tẹ love fún ẹ máa bá mi like ẹ máa like ẹ máa like ẹ máa tẹ like ẹ máa tẹ like ẹ máa bá mi tẹ like ẹ máa bá mi tẹ like kí ẹ bá mi share program yìí ogun bí tó bá ti wú ẹ tó bá ti máa wò ọba máa wò ní ìgbà ìwáṣẹ̀ ọba máa wò ní ajé olókun ọba ibikíbi tí ò bá wù ẹ́ tó ti lè máa wò ó mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ́ má bá mi share program yìí máa share ẹ̀ tí wọ́n náà ti ń gbọ́ ti gbọ́ nǹkan tí bàbá wa tí wọ́n sọ ìwọ náà wọ́n dà fún product tiẹ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ iṣẹ́ wo ni ọṣẹ olóru mẹ́ta iṣẹ́ wo ló ṣe ń lọ ti gbọ́ yẹn àtúnpìyàn awẹ́bí dànù àtórí ọmọ aláìsùn ọ̀sẹ̀ ń lọ́sẹ̀ yẹn wàá fi wẹ̀ fún òru mẹ́ta wàá fi epo pupa para látòrí títí dé ẹsẹ̀ tó bá ti wá fi epo pupa tó bá ti wá fi para tán àwa mú ọṣẹ yẹn ọṣẹ kan kàìnkàìn kan ní ọṣẹ kan kàìnkàìn kan ọṣẹ kan kàìnkàìn kan ọṣẹ kan kàìnkàìn kan wọ́n ti fi máa wẹ̀ fún ọjọ́ mẹ́ta òun nìyẹn ìwọ náà ọ̀dà fún títì ẹ̀ ọ̀dà fún òun nìyí gbogbo àwọn tó wà ní òyìnbó àwọn náà ọ̀dà fún àwọn tó wà Nàìjíríà adúpẹ́ lọ́wọ́ DHL gbogbo àwọn ẹrù wa tá a send gbogbo ẹ̀ pátápátá òun ló ti dọ́dọ̀ àwọn èèyàn ó ti dé ọ̀dọ̀ àwọn èèyàn ìwọ náà ọ̀dà fún tiẹ̀ 090 20 17 19 90 ó wà nínú rẹ̀ kí ni wọ́n pè ní lawafin ó ní wípé bóyá jẹ̀díjẹ̀dí sí ẹ́ tí jẹ̀díjẹ̀dí bá ń sí ẹ́ ọ̀pẹ́ yìí ń ru ẹ́ ara ń ru ẹ́ àdúgbò olè tàtẹ̀ kan lè ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n product yìí ṣiṣẹ́ fún
àwọn nǹkan tá a kọ̀ kalẹ̀ yóò ṣe kí ni ó ṣiṣẹ́ fún un. Ìwọ náà wọ́n dà fún tiẹ̀ 09020171999. Gbọ́ mi ní kílẹ̀ tó sú lónìí tí wọ́n náà bá wọ́n dà fún ti tiẹ̀ gbogbo ṣe jẹ́ tọ́lọ láàárọ̀ ọ̀la àbí kó tó sọ ọ̀la yóò tẹ̀ lọ́wọ́ gbọ́ ẹ̀yin tẹ̀ wà l'Ábùjá ẹ̀yin tẹ̀ wà l'Ékòó ẹ̀yin tẹ̀ wà ní Mínà ẹ̀yin tẹ̀ wà nílẹ̀ Haúsá ìwọ náà wọ́n dà fún product tiẹ̀ nìsín. Ṣé kí ni ìwọ náà wọ́n dà fún ibi tí amọ̀dúpẹ́ lọ́wọ́ bá ọ̀sùn lè mọ́ làwọn Ẹgbẹ̀jì adúpẹ́ o lóògùn ọ̀fẹ́ o adúpẹ́ abáwá sọ̀rọ̀ ẹ yẹ kí n wá ọ̀rọ̀ kan tí ìwà tó yẹ̀sẹ̀ sọ tán sọ nísìn nípa àwọn èèyàn wá ń pè wá fún. bẹ́ẹ̀ ni mo jẹ́ mo pariwo mẹ́. sókè máa dún owó tó máa kọ́ ìbí ẹ̀ bá ti sún. wọ́n ní tí àjànú. ìyájà iye mi ọ̀fẹ́ ti mú lọ ẹ̀dín àpọ̀ kíní kan mẹ́tí. bàbá wa sọ̀rọ̀ nípa àjànú wọ́n ní tí àjànú bá ń dẹ̀ láàmú nínú ilé wípé àbọ̀ kan ń gbọ́ ariwo àbí wọ́n lálàkàlà. Bàbá wa wá sọ àwọn èèyàn wá ń pè wá lé lórí tún gbọ́ dáadáa a lè ti máa sọ fẹ́ tá a bá sọ tá a bá ju prógrámù kalẹ̀ tó bá gbọ́ tí ò bá parí tán lọ sórí YouTube channel wa Adùn Àṣà Yorùbá TV lórí YouTube ìwọ lọ bẹ̀ ìwọ náà lọ gbọ́ parí bóyá kọ̀kọ́ ti díẹ̀. ẹ ń pè ní oṣù tó ní máa pọmọ lára. bẹ́ẹ̀ni gbọ́n mi o iṣẹ́ tí àbá ń sọ yìí àbá ń sọ̀rọ̀ nípa ìwọ tí bóyá ọlọ́làkàlà nínú ilé àbájẹ̀nú bẹ́ẹ̀ láàmú àbí wọ́n kàn ń gbáriwo àbáyé ń já nínú ilé òun ni ọ̀rọ̀ bá ní ká wá oṣù ẹ ká gbọ́ dáadáa. léwu ọmọ àmọ́ ta oṣù yìí là ń lọ àwọn àfòmí sí gbẹdẹgbẹdẹ lásán máa ra ẹyin adìẹ òróró ẹyin adìẹ ìbílẹ̀ òun lé o ẹ̀rọ tó lágbára ni o tí ilé kọ́ àmọ́ lò sínú ilé bàbá mi lò lójú mi rí bí àlùjànnú bá ń bẹnu ilé kan ní àkọ́lé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ni mo jẹ́ mo pariwo mẹ́. sókè máa dún owó tó máa kọ́ ibi bàbá ti sún kí kíní bàbá ti gbùgbù lájà iye mi ọ̀sẹ̀ pété bá ti kó lọ bẹ̀ ilé mi nísìnyí. bàbá wa fi ọkọ̀ tó yẹn àbáyé wa fi kalẹ̀ wípé ìwọ tírù nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ń ṣe àwọn èèyàn tó wá ń dà wá láàmú wípé ẹ dákun bàbá ẹ wá tún bá wa tún nǹkan tẹ́ ẹ sọ yẹn ẹ wá tún bá wa tún sọ ẹ gbọ́ níbo náà ti ń ṣerú rẹ̀ bàbá ti sọ tiwọn wọ́n ti sọ kalẹ̀ ṣebí kí wọ́n gbégbèsè kí wọ́n náà dẹ̀ ṣebí nǹkan tó kù nìyẹn. ìwọ náà tíra rẹ̀ ìwọ náà ṣe gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ gbogbo àwọn ṣẹ́fẹ́ tí bàbá ti sọ sẹ́yìn iṣẹ́ táwọn èèyàn ti ẹ̀ ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yẹn iṣẹ́ kí lórúkọ rẹ̀ náà áyán àtọ̀sẹ̀ tí àwọn tó gbó papọ̀ tán ní gẹ́sẹ̀ kí ni tán ní káwọn èlò àwọn èèyàn ń lo àwọn èèyàn dẹ̀ dúpẹ́ àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn ń dúpẹ́ kí wá ló ṣe ìwọ náà tí ìwọ náà ò lè ṣe kí ni tí ìwọ náà ò lè ṣe ìwọ náà try ìwọ náà ṣe kí ni ìwọ náà ṣe 09020171999 àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè ó wà bíbẹ̀ one stone ó wà ń bẹ̀ hypersti sulafin ó wà nínú àwọn pẹ́rọ̀ yẹn èmi ò mọ irú àìsàn tó lè máa sí ẹ́ ìwọ ní ibà pọ́njúpọ́tọ̀ ìwọ ní wàhálà ìwọ rí kinní kan ìwọ try kó lò ó kí wọ́n náà wọ́n bó ṣe wá rí try rẹ̀ ìwọ náà wọ́n dà fún product yẹn tó a pọ́n disc lọ́fẹ́ òní tó a pé oníwèé ní ìwọ́fẹ́ ìwé ní ìwọ náà wọ́n dà fún tiẹ̀ 09020171999 ẹ̀dẹ̀ mọ́ gbàgbé ọlọ́sọ olóru mẹ́ta wà ń bẹ̀ ibi tó dùn kùsùn ìwọ náà wẹ wàhálà wẹ ìdààmú tó wà nú ayé ẹ ìwọ náà wẹ kúrò bóyá àbá wa Suleiman làwọn Ẹgbẹ̀jì ni wọ́n wá fẹ́ rí máa lọ s'Ògbómọ̀ṣọ́ nídìí àti pé ìwọ kan máa lọ s'Ògbómọ̀ṣọ́ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ fún ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman làwọn Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n gbé iná dọ̀ wá ó gbọ́ èyí tẹ̀ wá ń lo òyìnbó bí àwọn fẹ́ iṣẹ́ ọṣẹ rẹ́rẹ́dẹ̀ irú ọṣẹ wo ni wọ́n fẹ́ ọ̀dà fún mi tọ́dún ìparí sí ọ̀dà fún 09020171999 iṣẹ́ làbílàrán ó wà ó gbọ́ èyí tẹ̀ pé àbátẹ́ ní bàbá òpìkì kọ́ àbá bízì ni ìwọ tó fún bàbá lówó tó ń sọ pé àbá gbé lọ́wọ́ ẹ̀hún òṣìṣẹ́ 419 ni wọ́n ọ̀sẹ̀ ìdánwò tàwọn sọ pé 419 ni bàbá àwọn tó bú yẹn 1 million ni wọ́n sọ pé 419
ṣùgbọ́n èyàn bá lọ́ọ̀yà rẹ̀ jà. Bàbá dàbí lọ́ọ̀yà gbogbo àgbáyé ni. Ṣé ẹ̀ ń pé lọ́ọ̀yà ló máa dìfẹ́ǹdì èèyàn nínú wàhálà téèyàn bá wà. Wípé ìwọ lẹ́jọ́ báyìí o, lọ́ọ̀yà ló máa gbà. Ohun tí lọ́ọ̀yà bá ti ní kọ́sẹ̀ lọ́dẹ̀ máa ṣe. Ọwọ́ ń bá lọ́ọ̀yà jà. Ṣé wàá wí ní kéèsì? Lè wí ní kéèsì ẹ̀. Fúdí èyí lè bá bàbá jà, bàbá ní lọ́ọ̀yà ẹ̀. Ohun tó bá gbẹ̀ ẹ́ náà ni tó bá fún ọ lówó tẹ̀ bá ti dẹ lóhùn á dẹ lóhùn. Wọ́n máa sọ̀rọ̀ ní tó bá yọ fún ọ lówó wọn á èpì kíkú ẹ̀. Mẹ́sẹ̀jì èmi á lọ sọ́dọ̀ wọn àbá wọn sọ̀rọ̀ kókò ẹ̀ fi lè balẹ̀. Alẹ́ mi wà lọ́dọ̀ wọn ni màmá gbé kọ̀ fún wọn. Ṣùgbọ́n bí tẹ́mi wà jìnnà irú nìsín stúdíò mo wà. Irú ọ̀la nísìn máa wà lẹ́gbẹ̀ẹ́. Ọ̀túnla bẹ́ẹ̀ báwa ṣe máa káàkiri oníyẹn lórí pródọ̀tì. Kò lè síbi tá a wà tẹ́ẹ̀ tí ní bá pródọ̀tì tá a ti ní sẹ́ndì pródọ̀tì. Ìwọ náà ọ̀dà fún tiẹ̀. Bẹ́ẹ̀ kó yọ lẹ́nu kó máa di yóò wá di on the 2 wà á dẹ̀ dákun ó fẹ́ ọ̀dà fún ọ̀sẹ̀ olóru mẹ́ta àwọn àtọ́fẹ́ pé kò sí olóru mẹ́ta mílẹ̀. Ó bá yẹn dáa ní kò sí láàfin kò sí pródọ̀tì ńlẹ̀ pródọ̀tì ti wà lọ́sẹ̀ ti rí lẹ̀ báyìí ẹ ti rẹ́nu ọkọ́. Ọjà ti dé padà ọgbọ́n ẹgbẹ́ pé táwọn sọ pé kò mọ̀ tí sáwọn pródọ̀tì ńlẹ̀ ẹni sùúrù ìwọ náà ọ̀dà fún tiẹ̀ nísìnyí kó tó tán ìwọ náà ọ̀dà fún. Ẹ wo kò ní jù báyìí lọ lọ́jọ́ tòní bó sọ fún ẹ lọ sórí YouTube àwọn program wọn tó fẹ́ máa wò Adùnàṣà Yorùbá TV ìwọ tó dẹ̀ ń wò àwọn bá wa share program ìwọ tó tún máa tún wa wò bá wa share program bó ṣe ń ṣe àkàndùn nímú ẹ lọ́wọ́ mo máa gbàdúrà máa níbi tọ́dún ikú sí wàhálà ìdààmú tó bá ń tà ní ẹ́pẹ́nì kò ní jẹ́ tèmi àti ẹ wàhálà ò dẹ̀ ní jẹ́ tèmi àti ẹ bá mi share program gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ gbà fún bàbá Suleiman làwọn Egbeji tẹ́ ẹ gbà fún wọn látara tẹ́ ẹ gbà fún wọn ẹ wá transfer ẹ̀ sára tiwa náà ẹ share program ẹ wò ó dìgbà míì òdòdì ṣùgbọ́n wọn náà ọ̀dà 09020171999 09020171999 ó dàbọ̀.